Kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dandan ni mo bá yín. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ máa ń sọ pé ẹ fẹ́ do wà okó mi nítorí pé ọkọ yín kò lè ṣe dáadáa, tó dẹ̀ jẹ́ wípé ọkọ tí ò nà yín, tí ò fìyà jẹ yín, ṣùgbọ́n tó jẹ́ wípé àgbà ti dé, pàápàá tó jẹ́ pé ọkọ àárọ̀ yín ni. Ṣé rí, mo máa ń sọ fún yín pé gbogbo nǹkan tá wà láyé yìí ò ní love diminishing returns ló máa bá. Ìdá o wà love tẹ́lẹ̀, ìdá o dógò dáadáa, òǹdókó dáadáa o, irun ẹ dúdú o, ó máa padà di funfun, onífẹ̀ẹ́ tẹ́lẹ̀, ìfẹ́ máa ń padà drop there, ó máa ń padà drop. Kò sí nǹkan kan tó wà láyé tó lọ sókè tí ò ní wálẹ̀. Ṣòṣẹ́ rí, even ọkùnrin tó ti ń ṣe déédéé tó yẹ pé òun ló bí gbogbo ọmọ ẹ fún. Testosterone ó máa ń play vital role nínú men's physical and sexual development and health. Nǹkan tí testosterone máa ń ṣiṣẹ́ fún nìyẹn. Òun dẹ̀ ní nǹkan tó máa ń ṣiṣẹ́ fún dídóbò ọkùnrin. Testosterone ó ń ṣiṣẹ́ fún sex drive, ó ń ṣiṣẹ́ fún sex drive and sexual function, òun ló ń ṣiṣẹ́ fún bone mass, òun ló ń ṣiṣẹ́ fún fat distribution, òun ló ń ṣiṣẹ́ fún muscle àti strength, òun ló ń ṣiṣẹ́ fún red blood cell production, òun ló ń ṣiṣẹ́ fún sperm production, gbogbo nǹkan pọ̀ tó máa ń ṣiṣẹ́ fún. Tí ọkùnrin bá dẹ̀ ti wà léwe, tó bá ti wà léwe, ẹpọ̀n testicle ló máa ń produce testosterone. Díẹ̀ náà máa dẹ̀ ṣe, ó máa small amount ẹ̀ máa adrenaline ara wa, adrenal cortex náà ó máa ń produce small amount of testosterone. So tí ọkùnrin bá ti ń dàgbà sí, production ẹ̀ máa wà decline. Tí production ẹ̀ bá ti ń wà decline, sexual activity lọkùnrin, or bí ọkùnrin ṣe wà sexually active sí, òun náà máa wà reduce díẹ̀díẹ̀. Kò sí ọgbọ́n tí èèyàn kankan lè dá sí. Gbogbo àwọn tẹ́ fẹ́ lọ dó náà níta, eléyìí ti yàtọ̀. Ọkọ tí ò bá dó ẹ, tó ń fìyà jẹ, tí ò fẹ́ lọ́kàn balẹ̀, ó yàtọ̀ sí ọkọ tó jẹ́ wípé ẹjọ́ fẹ́ra yín léwe, ẹjọ́ dàgbà, ó dẹ̀ ṣe dáadáa sí ẹ. Ìwọ náà wòra ẹ nígbà tó wà léwe bí obìnrin. Tí ọkùnrin gan bá dàgbà dé stage kan, tí okó ẹ bá lọ ń lè òfò, ó yẹ kó máa funra. Just like tí obìnrin bá dàgbà dé stage kan tí ó ti wọ menopause already, bóyá tí ò rẹ́jẹ̀ ní láàrin 3-4 years tó ṣàdédé rí ẹ̀jẹ̀, kò ní mú mọ́ra. Kókò sọ pé mo rẹ́jẹ̀ ò, ẹ jẹ́ kí n mú mọ́ra o, kò ní mú mọ́ra bẹ́ẹ̀. Ó ní láti lọ rí doctor pé bí nǹkan kan ti ń ṣẹlẹ̀ sóhun, torí ẹ̀jẹ̀ ti dúró láti ọdún 4, ó kàn dédé wá. Ó dẹ̀ dédé wá nígbà tó ti over 60. Onírú obìnrin náà kò ní mú mọ́ra. Wàrà sígbà tó obìnrin wà léwe, tí ò bá rí ẹ̀jẹ̀, a máa wà worried, a máa feel agitated. But tó bá obìnrin tó bá wà ní bí 60 and above, tí ó ti parí menopause láti bí ọdún 10 tó jà dédé rẹ́jẹ̀, ó máa ń láti lọ sọ́dọ̀ doctor. Ọkùnrin tó wà active láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀, tó dẹ̀ wọ 70, 68, tí okó ẹ̀ dẹ̀ ṣe ń ṣe gbìgbìgbì, tó kó yẹn máa le tandi, ó yẹ kó funra. So gbogbo nǹkan láyé ni ó máa padà lọ síbi tó ti wá díẹ̀díẹ̀. Tó bá yá, ẹ rí pé obìnrin míì á bẹ̀rẹ̀ sí ní máa nírun funfun, obìnrin míì ara á bẹ̀rẹ̀ sí ní máa dùn, obìnrin míì oríṣiríṣi á bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ sí, á wọ menopause. Ọkùnrin náà, testosterone ọkùnrin tó bá ti bẹ̀rẹ̀ sí ní decline, gbogbo ẹpọ̀n ẹ̀ á já wálẹ̀, ẹpọ̀n ẹ̀ kò ní wú bó ṣe ń wú mọ́. Ó ní mo ṣe ń sọ fún ẹ̀yin obìnrin wípé tó bá jẹ́ pé o ò ní ìranù sí lójú ẹ, tí ọkọ ẹ ò fìyà jẹ, tí ó tẹ̀ jẹ́ pé ìwọ ló lóko yìí láti àárọ̀ ọjọ́ ayé ẹ, o lè sọ fún ọkùnrin pé, fún ọkọ wípé o lè mú okó nígbà àárọ̀ nígbà ọ̀sán. Bẹ́ẹ̀ tó bá really nífẹ̀ẹ́ ọkọ ẹ, tó o dẹ̀ fẹ́ ṣèranù, àsìkò tí testosterone ọkùnrin bá ti ń decline, tó ti ń dàgbà, àsìkò yẹn ló yẹ kó pọ́n ẹnu ẹ kó máa mu okó dáadáa. Àsìkò yẹn tó ò bá kí ń dóko látòkè kó máa jókòó lóko. Àsìkò tí testosterone ọkùnrin bá ti ń decline, àsìkò yẹn ó yẹ kó mọ bó ṣe ń jókòó lóko látòkè. Nítorí pé agbára testosterone yẹn tó ti ń decline, a lot of things ló máa affect nínú ọkùnrin. Even activeness wọn, gbogbo nǹkan ayé wọn ló máa affect. Tó máa ti agbára tó ní tẹ́lẹ̀ wọn ò lè ní mọ́, sexually kíní wọn ò lè ṣe mọ́ bẹ́ẹ̀ bí ti tẹ́lẹ̀. So wọ́n ẹ̀kọ́ lè máa rí wọn ní dédé, but alára ló mọ bí tí ara òun kù sí. Ó ní mo ṣe sọ pé nígbà yẹn
lẹ́ǹkọ̀ọ̀kan fúnra rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó dẹ̀ mọ̀ pọ́kùnrin ti dá fún ẹ òun ẹjọ́ bẹ̀rẹ̀ ilé ayé yín ni ẹjọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ bímọ ó ṣe déédéé sí ó dẹ̀ ń dún ẹ dáadáa nígbà tí agbára yẹn bá ti ń decline tí testosterone yẹn bá ti ń decline ẹ̀tọ́ ẹ ní láti máa mu okó dáadáa ẹ̀tọ́ ẹ ní láti torí okó wọn gbà mí wọn máa struggle kókó wọn tó lè le ni so ẹ̀tọ́ ẹ ní láti mọ okó mu nígbà yẹn ò sí pé mi ò lè mọ okó mi ìmúrí o ẹnu mi ni mo fi ń gbàdúrà o ẹ̀tọ́ ẹ ní láti mọ bó ṣe ń jókòó lé okó nítorí pé tó bá sọ pé kí wọ́n ṣe dọ́gì wọ́n lè dé àárín ọ̀nà kókó sọ́nà bí èéfín jẹ́ pé tó bá máa trust lẹ́ẹ̀mejì báyìí okó yẹn ó máa wálẹ̀ ni tó bá ní pé kí wọ́n sùn bí ẹ̀kọ́ ṣe missionary ó lè jẹ́ lẹ́ẹ̀mejì báyìí okó máa fàyọ nínú òbò nígbà yẹn òun láti káràmásìkí àti máa mu okó dáadáa nígbà yẹn òun láti fi àti máa massage ẹpọ wọn àti okó wọn òun láti máa fi ṣiṣẹ́ ṣe nígbà yẹn òun láti máa jókòó sórí okó torí ìwọ obìnrin ló máa wà more active nígbà yẹn ju ọkùnrin lọ gbogbo gbà yẹn ẹ̀mí òbó lè má sí nínú ọkọ ọkùnrin torí nǹkan tó ń fa tó ń drive wọn láti máa dóbò òun náà ni testosterone ló dẹ̀ ti ń decline ó ti ń lọlẹ̀ ó dẹ̀ depend lórí age ìgbà míì àìsàn máa ń fà tó jẹ́ pé ó máa tètè shoot ó máa tètè drop ìgbà míì medication máa ń fà tó máa tètè drop tí testosterone máa tètè drop ìgbà míì age máa ń fà tó máa tètè drop ó wá depend lórí nǹkan tó fa ti ọkọ ẹ tí olólùfẹ́ ẹ tó ti dá sí ẹ tó jẹ́ pé ńgbà tí okó ẹ wà ní ṣọ̀ngóòde ìwọ ló ń lò ó so nǹkan kí nǹkan tó bá fà àbí age tí ò bá fà ó yẹ kó wà ń bẹ̀ fún torí bó ṣe ń drop yẹn ara wọn ń kú sí òbò ẹ ṣí òbò lẹ́gbẹ̀ẹ́ wọn ara wọn ò ní move bẹ́ẹ̀ ìwọ nígbà yẹn iṣẹ́ ẹ báwọn ṣe ń sáré lé òbò ẹ ní kékeré yẹn báwọn ṣe ń sáré lé òbò ẹ nígbà tí ara wọn le ìwọ ló máa sáré lé okó wọn kí wọ́n sì lè máa fi pé because tẹ bá ń sáré tẹ̀ lé okó wọn tí okó ọkùnrin máa ń le kò sí bọ́kùnrin ṣe lè sick tó bí ọkùnrin ṣe lè bó ṣe lè dàgbà tó ìjọ tí ọkùnrin ò bá feel erection mọ́ ìjọ tí okó ọkùnrin ò bá le mọ́ ní inú ọkàn ẹ̀ náà àkọ́kọ́ máa fi pé ó ti dòkú tí àìsàn yẹn ò bá nípa ìjọ tí ọkùnrin bá ń jí torí pé ó gbé okó ń jọbọ kò lọ mọ́ akọ máa fi pé òun máa pàpà kú ni fúnra rẹ̀ nínú ọkàn ẹ̀ gan ìrònú yẹn gan lè pa kọkùnrin má dóbò rárá ṣùgbọ́n kó dìde kó rí pé okó òun sì ń le òun sì ń feel erection ó máa ń jẹ́ kí inú wọn dùn ó máa ń jẹ́ kí ìgbésí ayé wọn kó tún gùn ọjọ́ ayé wọn kó gùn síwájú so ìwọ gẹ́gẹ́ bí obìnrin tó bá fẹ́ kọ́kọ́ ẹ kó tètè kú lórí àìsàn tó bá ti ń rí pé kò feel pé tọkùnrin okó ẹ̀ ò kì í sábà lè máa bá massage ẹpọn ẹ̀ máa bá massage okó ẹ̀ kó máa lè mú ẹ lọ́wọ́ díẹ̀díẹ̀ kó náà máa fojú rí kó tún máa sọ pé àdájì okó yín máa ń le tí o bá sọ fún ọkùnrin pé dádì okó yín máa ń le lórí àkéte àìsàn gan ó máa jẹ́ kí ara ẹ̀ kó yá díẹ̀ tó bá fẹ́ kú lọ́la ó máa jẹ́ kó tún ní longevity tó bá ti ń rí aṣọ wọn pé àdájì okó yín máa ń le torí tí okó ọkùnrin ò bá le tó wà lórí àìsàn fúnra rẹ̀ nínú ọkàn rẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀ ó ti fi pé òun ti kú ó ti believe pé òun ti kú ó ti believe pé ikú ló máa já sí so ìwọ obìnrin tó bá ní ọkọ ìdá age ló ń gba okó líle lọ́wọ́ ẹ̀ ni o àìsàn ló ń gba okó líle lọ́wọ́ ẹ̀ ni o medication ló gba okó líle lọ́wọ́ ẹ̀ ni o tó fà á kí testosterone ẹ̀ kó drop wàá wá máa reassure wọn látàrí pé kó máa mu okó kókó yẹn máa le látàrí kó máa massage ẹpọn àtokó kó máa lè mọ́ ẹ lọ́wọ́ látàrí pé tó bá le kó máa dolo látòkè káwọn náà máa rí pé okó àwọn sì lè dóbò látàrí pé kó máa bá wọn fà á kó máa bá wọn massage kí wọ́n da àtọ̀ kó fojú ara wọn rí pé okó àwọn dàtọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kọ́nà má bàa gbẹ̀san lára àwọn obìnrin tó pé ọkùnrin ṣe déédéé sí ṣùgbọ́n àgbà ló gba okó lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé bóyá ó fìyà jẹ kì í ṣe pé gbà tó ní okó yẹn kò fi tẹ́ ẹ lọ́rùn kì í ṣe pé bóyá kò tiẹ̀ kí ẹ torí àwọn ọkùnrin míì wà tẹ́ pé tó bá ti rí pé àwọn náà àwọn ò dáa tó kó wọn ò bá lè ná wọn tẹ̀ ní súnmọ́ tiẹ̀ àmọ́ nǹkan tó ń gún wọn nínú ọkàn ọkùnrin tí okó ẹ̀ ò lè mọ́ ó lè pa ọkùnrin ó lè yára pa ọkùnrin ju àìsàn tó ṣe àbí old age lọ èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí shabarikolo.com ẹ má gbàgbé láti lọ register ńbẹ̀ ẹ má dẹ̀ gbàgbé láti pè mí fún any kind of relationship tó bá fẹ́ but èmi ò ní serious relationship o ìwà ẹ àti ìwà ẹni tẹ́ ẹ bá ní ló máa sọ bóyá ẹ fẹ́ serious mọ́ra yín o a máa pàdé lórí TikTok lálẹ́ lórí ètò tààrà ẹ káàárọ̀.